Ẹ káàbọ̀ gbogbo ilé, mo kí yín. Orúkọ tèmi ni arákùnrin Ísákì bí a sì ṣe mọ̀. Mo fẹ́ béèrè àwọn ìbéèrè ní Bíbélì, mo sì fẹ́ mọ̀ bí a ṣe mọ̀ Bíbélì sí. Ká bá sì ṣe tán, mo fẹ́ mọ̀ èrè tí ẹ gbà. Ìbéèrè alákọ̀ọ́kọ́, kí ni a fi dá Éfà? Ìbéèrè ẹlẹ́kejì, kí ni Jésù sọ di wáìnì? Ìbéèrè ẹlẹ́kẹta, iṣẹ́ wo ni Jósẹ́fù bàbá Jésù ń ṣe? Ìbéèrè ẹlẹ́kẹrin, ẹ̀mélòó ni Pétérù sẹ́ Jésù? Ẹlẹ́karùn-ún, èdè wo ni a fi kọ Bíbélì? Ẹlẹ́kẹfà, kí ni Ọlọ́run dá ní ọjọ́ kejì? Ẹlẹ́keje, ìyàwó mélòó ni Sólómọ́nì fẹ́? Ẹlẹ́kẹjọ, ìlú wo ni Jésù dàgbà sí? Ẹlẹ́kẹsàn-án, ọmọ Dáfídì wo ló jẹ ọba? Ìbéèrè ẹlẹ́kẹwàá, ọdún mélòó ni Jákọ́bù fi ṣiṣẹ́ láti fi fẹ́ Rákélì? Mélòó ló gbà? Èyí tó bá gbà jẹ́ kí n mọ̀.